tẹ́ bá ní adó l'Amẹ́ríkà ká má wálé a máa jókòó èmi ò fẹ́ ṣe show tí máa ṣe show tí mo nílé rìn mí rìn ládùúgbò mi àwọn kan challenge mi wọ́n lé mi support bàbá Bọ́lá Ahmed Tinubu èmi ṣe support PDP mo support APC mo dẹ̀ sọ fún ọpá àdúgbò tí wọ́n ti tèmi ti grow up olóṣèlú ní gbogbo wọn èmi ò kàn ní máa sọ̀rọ̀ gbàgbà ó lè wù ẹ́ kí wọ́n lè sọ̀rọ̀ gbàgbà kó nílé òwú ẹ lọ mọ́ àwa máa lọ ìlú bàbá ti wá ìlú bàbá mi gan mo plan láti kú sí ṣe fẹ́ gbọ́ tọ́lọ́jọ́ bá dé gan mo plan pé tó bá ti di pé àgbà ti ń dé ẹ jẹ́ máa lọ́lé mo ti fi kọrin ìyá mi wá mi mo ti fi kọrin fún ọmọ mi ẹ jẹ́ máa lọ́lé kémi lọ jókòó lé advice kékeré tí máa fẹ̀yìn ọkùnrin ni pé ọkùnrin tẹ́ ẹ bá ṣọ́ra gúrúùpù òmùlẹ̀ máa láṣìṣì ẹni pé mo gbé ọ̀rọ̀ yẹn mo gbé lódì mo ṣe ní Yorùbá mo ṣe fi Yorùbá sókè ní mi ṣe kọ topic gbogbo wọ ọkùnrin tó wà ń bì ìyàwó yín rẹ yín ni o ìwọ tó ti wùwà wèrè fún ìyàwó ẹ àwọn obìnrin ò dẹ̀ ń dárí jiyàn ọ̀rọ̀ 20 years báyẹn lè máa jàbá àwọn arántí wọn á mọ̀rọ̀ yẹn wá wàláhì tó ṣẹlẹ̀ ni mo sọ fún yẹn gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ti wà ń bì ẹ plan ní retirement home yín sílé tó bá ní ilé bọ̀ sí mi oko ìbò tọ́ ni o àwọn kan ní akúkú ń kọ́lé náà ìwọ kọ́lé tágbára ẹ bá ká tí n bá kọ́ 3 bedroom yàrá mẹ́ta kò bá wù ẹ́ kó kọ́ 4 building story àdọ̀nkẹ́ yàrá kan ló máa sùn tí n bá kọ́ 4 bedroom yàrá kan ni máa sùn inú ilé ìta wà sí yàrá 4 ló wà ń bẹ̀ bọ̀ yàrá kan ni mò ń sùn àwọn ọmọ mi dẹ̀ ń sùn yàrá kejì tí gbogbo ọmọ bá lọ ẹjọ́ tó lọ lọ ṣé màá máa fi inú ilé rẹ́ǹtì ni màá máa bá lè jògbé tí mi mọ bóyá jẹ́ ẹ jẹ́ ká lu ọpọlọ wa most especially ẹ̀yin ọkùnrin nítorí pé tọkùnrin bá ti pẹ́ jù nílùú yìí at the end of the day group home lẹ máa ń padà end sí ẹ máa ti máa sọ fún ọmọ yìí tẹ́ bá ti di pé bàbá ti ń sìkì débi pé ẹ ti ní pọ́ lọ́jọ́ ẹ jẹ́ kí bàbá tètè máa lọ́lé àbó ti di pé ìyá yín ti ń tọ́ àwọn méjèèjì ní o ìyá ẹlòmíì lè máa tọ́ ara bàbá ẹlòmíì lè máa tọ́ ara àbí kó máa yàgbé mi náà ń bọ̀ ń bẹ̀ Barrister ti kọ́ pé àgbà kì í pẹ́ kan ni àgbà kì í pẹ́ kan ni o ọmọdé ọjọ́ òun mà rè o àgbà kì í pẹ́ kan ni ẹ̀rọ ọmọdé ọjọ́ òun mà rè o àgbà kì í pẹ́ kan ni ìgbà kan lèmi náà ṣọdún 10 o ìgbà kan ni mo ṣe 20 o ìgbà kan ni mo ṣe 30 o ọdún kan ni mo ṣe 40 o ọdún kan náà ni mo tún ṣe 50 èmi náà ti ń kà 50 mi ti tún lé tó bá yẹ èmi náà ṣe 60 òun náà pè ní àgbà òní pẹ́ kan ni buu nítorí bá ṣe ló máa gbà ẹ̀yin ìyá wa mo fẹ́ kẹ́ ẹ rántí nǹkan kan mo sì ẹ̀yin ìyá àti bàbá tí ẹ bá ní ọmọ ẹ tọ́jú ọmọ yín dáadáa nítorí pé tó bá yá ọwọ́ yìí ò ní ṣe gbé mọ́ tó bá yá ẹsẹ̀ yìí ò ní ṣe gbé mọ́ ohun ààrẹ tó jákè gẹ́rẹ́gàdì ẹ̀yin ọmọ mi báwo ni ṣàlàáfíà lẹ wà ìyá máa sọ̀rọ̀ bí ajá adádàntótó ó ti padà sọmọdé nìyẹn ó fọ́ni ni o wàláhì tálẹ́ ó fọ́ni and that is really realistic ohun mi tó ṣe pọ́pọ́pọ́pọ́pọ́ yìí tí n bá máa fi pé 70 lórílẹ̀‐èdè ayé kọ́lọ̀ jẹ́ kí gbogbo wa pẹ́ láyé ohun yóò ní rí bẹ́ẹ̀ mọ́ ojú yìí ẹni kó ti ń sún òun náà ti ń sún ó ti ń ṣó sáìnì pé àgbà ti ń dé èyí tẹ́ ẹ bá lọ wo show mi ní 10 years back tẹ́ wo 5 years ẹ rí i pé ìyàtọ̀ ti wà sí ìsìn àgbà ti dé akàn dá ẹ̀ ní inú ti yọ funfun ó ti yé yín but ọlá wípé ọ̀pọ̀lọpọ̀ nù wa wọ́n ní àìfẹ̀lẹ̀ kébò sí wa ó ló ń kóyà jẹ ọmọ ejò ló ń kóyà jẹ lòmíì nítorí pé nǹkan tó yẹ ká ṣe ní kékeré ẹ̀rí ìyá mi ó máa fi ọmọ kan kẹ́ ọmọ kan ọmọ tó fi ń kẹ́ ìkan yẹn ọmọ tó ń kẹ́ gangan ó lè wá dàgbà kó má rántí ẹ̀ mọ́ rárá ọmọ tó wá ń fi wọ́n kẹ́ ló máa ṣe wàhálà fún ẹ mo ní example ẹ̀ lóríṣiríṣi tá a lè máa sọ èmi gangan fúnra mi living example ni mí ìyá tó bí mi ó ń fi ẹni tó tẹ̀lé mi ó fi ń kẹ́ mi bọ̀ lọ́jọ́ ìní ńkọ́ ọlọ́run ti pin bí oníkálukú ṣe máa rí ilẹ̀kùn amẹ́ríkà wọn ọ̀dẹ́ ń tì í ilẹ̀kùn canada wọn ò tí bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí wọ́n ti fáwọn kan visa lénìí àwọn kan máa fò lálẹ́ yìí wọ́n máa fò sí ìlú tó ń lọ but àdúrà mi ni pé gbogbo ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ẹ bá ti ń lọ tẹ́ ẹ bá fẹ́ travel ìlú tẹ́ ẹ bá ti lè wọ plane lọ ẹ má dààmú ọ̀run ẹ̀
tó ti ń di pé wọ́n ní kẹ́ máa mówó ẹ̀ máa gbà by road èpè kọ́ tó bá jẹ́ yín mẹ́wàá lẹ̀ lọ ó lè jẹ́ yín méjì lẹ̀ máa succeed bẹ́ẹ̀ ni bí kọ́ máa ní kẹ́ wá lọ sí múra kẹ́ wá lọ sí ọ̀má kẹ́ wá lọ sí ọ̀má kẹ́ wá lọ ṣiṣẹ́ at the end of the day wọ́n fi ń ṣaṣẹ́wó ni ó ti sú àwa àwọn ò fẹ́ gbọ́ yẹn mọ́ kò ṣe gbogbo wọn o wàá débẹ̀ náà bíi slavery ni gbogbo wa náà iṣẹ́ tá à ń ṣe náà bíi slavery ni because iṣẹ́ tó o bá ti dáṣe fúnra rẹ tó ń gbowó téèyàn kan fún ẹ bíi pé èèyàn ṣọmọ ọ̀dọ́ náà ni nílùú bàbá wa tíṣẹ́ bá wà sọ́pọ̀lọpọ̀ wa máa wà ń lo òyìnbó tẹ bá máa gbọ́ ẹ̀sẹ̀ everybody máa pariwo jápa níjọ́ tí mo sọ̀rọ̀ jápa wípé mo ní slot fún àkàn tó ń ṣe ẹ mọ èèyàn tó send message sí mi èèyàn mẹ́ta péré láàyè sílẹ̀ ọlọ́run dẹ̀ ti ṣe tàwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí ló wá ṣẹlẹ̀ gangan tó yẹ pé àwa gangan fúnra wa àrórí tó bá ti wá dàgbà tójú ẹ ti wá sunjọ tán wàá wá di mọ̀rúfú ọmọ mi tó bá ti wá di pé change wà lọ́wọ́ ẹ̀ ìwọ ló máa wá jẹ́ àyò wọn ìwọ tán máa treat tí wọ́n ṣe dáadáa ìwọ ló máa jáyò wọn ẹ̀yin ìyá tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ sọ́ra tẹ́ ẹ bá fẹ́ràn ọmọ kan jù nínú ọmọ yín ẹ má gbé sójú àwọn èèyàn máa ń sọ èmi ò fẹ́ràn ìyá mi máa ń tẹnu mọ́ ó lóun ò láàyò kankan which is èmi tí mo jẹ́ bàbá ẹ̀ mo mọ̀ pé àkànṣì pé kò ní àyò bọ̀ ọmọ yẹn máa ń bìlí pé èèyàn láìkè èèyàn kan jùlọ kó dáa kò ní ọmọ kan ló fẹ́ràn jù iye o ṣe èyí tó wá bí yẹn ṣe kó lọ máa gbé ta ni èyí tó olóò fẹ́ràn yẹn gan kó lè jó ló máa padà wá ṣiẹ́ lóore ẹ ronú sọ̀rọ̀ mi ẹ̀yin èèyàn èmi òun ti bá ń sọ̀rọ̀ Yorùbá nation ìyẹn ò ní kí n má sọ̀rọ̀ tí mo mọ̀ pé ó lè jẹ́ àwọn èèyàn láǹfààní àwa náà ti dàgbà àgbà ti kàn wá right now mo lè advice àgbàlagbà tó jù mí lọ mo dẹ̀ lè advice ọmọdé tí ò tó mi mo dẹ̀ lè advice ẹgbẹ́ mi ìgbé yes ẹgbẹ́ mi rèé kábò àṣebá àbúrò ẹ ló ń gbóhùn lọ́bì kan sí ni. níbo wow ẹ má bínú ẹyẹ wúrú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká ṣe kinní yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹni kálukú ẹ̀yin ìyá wa ìwà tó da sọ́mọ yín àti ní ẹṣẹ́ ìwọ̀nba yín tẹ́ ẹṣẹ́ àná àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ṣíà lórí Facebook àti YouTube náà mo dúpẹ́ bọ́n nǹkan tí ẹ ṣe fún mi ní pé ẹ jọ̀ọ́ ẹ bá mi click follow button ẹ jọ̀ọ́ torí ọlọ each time anytime tẹ́ bá ti rí Ààrẹ Almaroof ẹ bá mi click follow button Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o Ààrẹ Almaroof náà ni ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ Àtìbà ọmọ àjòwú yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ nípò àjìfà ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo tára bí egbin ìdómògún ni mí akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkín tó ìgbọkọ lọ́wọ́ ọlọ́kọ ọmọ ládé ni mí Aláàfin òkúkú ládé adé aládìkúnlagbà fáláàfin èmi lọmọ gbádẹ́rù gẹ́gẹ́ ṣẹ́gi ní yẹkẹ ògùn ha ṣẹ́rí ẹ̀jẹ̀ sọ kankan fún ìwọ tó bá morí kí ilé yìí lọ wádìí ẹ̀ èmi lọ́mọ ọ̀dọ́kọ lábàtà bomi jùdí ọmọ ògbójúlé yan gbọ́kọ ọmọ mọ̀ìmọ̀ì lọ́sàn ọmọ mọ̀ìmọ̀ì lọ́sùn ọmọ mọ̀ìmọ̀ì lóru ọmọ wájú ọlọ́kọ̀ wọn amọ́ṣowó ẹ̀yìn ọlọ́kọ̀ wọn ṣèjì gbàlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ wọn á sọ̀rọ̀ yẹbẹyẹbẹ lójú ogun ìdómògún ni mí ọmọ akin ni mí àwọn ò bẹ̀rù èèyàn o àdẹ̀ ní kéèyàn má sọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi ìtí ẹ bá rí tí mi kọ̀rẹ́ẹ̀tì nínú kínní ẹ dákun ẹ comment ẹ fún mi ní comment no bad comment kò dáa kò ní dákẹ́ ẹ máa wò mí lórí YouTube kó fi bad comment sílẹ̀ kí n report ẹ kò ní dákẹ́ ó máa wò mí lórí Facebook kó fi bad comment sílẹ̀ kí n report ẹ if you see any mistake tí mo bá made ẹ pardon mi mi ò gbọ́n tán mi ò dẹ̀ lè mọ́ sọ tán kò sí olúwẹ̀ Ọlọ́run wà ní jẹ́ ká sọ̀rọ̀ jẹnu lọ kò sẹ́ni tó ń sọ̀rọ̀ láyè tí kì í ní àṣìṣe nínú ibi tí mo ti sọ̀rọ̀ yìí sìn mo ti lè ṣe àṣìṣe kan gbogbo ibi tó bá wà ẹ̀yin bàbá mi ẹ dáríjì mi Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o ire owó ire ọmọ àìkúbálẹ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ dẹ̀dẹ̀ wa ẹ máa tẹ̀lé mi gbogbo ìgbà ẹ máa check mi ẹ subscribe ẹ follow mi mo wà lórí TikTok mo wà lórí Facebook mo wà lórí YouTube èmi ọmọ yín náà ni o Ààrẹ Almaroof